A máa ń sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí èdè àyàn lórí tí kò sẹ́ni tó mọ̀ bí ẹni tó mú káàmù lọ́wọ́. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Ìwọ wà nínú ilé nígbà tí yàǹdà kan pariwo lé lórí nínú ọgbà yìí. Gbogbo nǹkan kọ́ la gidi wọn kọ́ níjà. Kíkọ́ mi sì ń bá lóhùn ṣe. Kikelomo á ṣe. Kikelomo bá sọ pé òun ò ṣe. Ṣadé máa ṣe. Orí mi. Amú tomi sì ni. Tí wọ́n àtọmọ ẹ̀fẹ́ bá ní ẹ̀ nígbà èmi náà tó bá ní ìgbà ní ìgbà ní ìgbà máa bọ̀. Ẹgbẹ́ tuntun àná kò ní wárápá bí. Jẹ́ ìwọ mọ àrùn tó wà lára ọmọdé. Oníwárápá. Ìyẹn ní kọ́ ọmọ. I need to have my own baby. Couples who use the donor sperm do so when a partner cannot produce sperm. Any risk involved? Any legal implications? Why the tears in his eyes? If you decide to go for IVF, count me out. I want my daddy. Please, what do we do? Get the biological father. No, it's impossible. What if you get the contact details of the sperm donor from the hospital? I love my son more than anything in this world. I want my daddy. I want my daddy. You don't know. I'm scared. Dad, I know him. Yetunde, I have just 5 days left. You seem to know my name already. We have just 48 hours to save my son. This boy, how do you know him? Who is he to you? Sherry Bobo Mike, mo love him. Mo ti love him. So, ẹ má lọ síbẹ̀ because mo ti kọ́lé síbẹ̀. Thank you for the gift. It's fine. I love you. Mi ò ní fi sílẹ̀ kí ló dé Kẹ́hìndé ṣé wà ní ìpàdé. Mo ní ọmọ fi sílẹ̀ mi ò ní fi sílẹ̀. Mo ní ọmọ fi sílẹ̀. Filẹ̀ o, oró ló bá wọlé o. O lè pè mí ní ìdíkọlà. Ṣé mo pé mo lálàá? Mo wá rí ara mi nínú àlá yẹn tó ń sọ fún mi wípé òun máa pa mí ní ọjọ́ méje. Ẹ jẹ́ ká rò dáadáa. Ṣé kìí ṣe pé Toyosi fúnra rẹ̀ ti ṣe èèyàn kan tó wá ń wọ́nà tó máa fi dín pẹ̀lú ẹ̀? Èmi kọ́ o. Máa jẹ́ kó fẹnu fẹ́ra bí àmì. Wọ́n ti kó kúrò ní lásìgbà tí àwọn ti kú. Ara mi gógó ni mo rí. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Èmi Díkọ́lá ló ń sọ̀rọ̀. Àbíta ni mo ṣe tó ń fi kú wá mi kiri. Pamọ́
sì ló ń ta ìwà lọ́fà tó bá di ìgbẹ̀yìn o. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè dá ẹ mọ̀. Ìwà ọ̀rẹ́ mi, ìwà pamọ́ farapamọ́ ní ọ̀pọ̀ yọrí. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè dá ẹ mọ̀. Ìwà ọ̀rẹ́ mi, ìwà pamọ́ farapamọ́ ní ọ̀pọ̀ yọrí. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè dá ẹ mọ̀. Ìwà ọ̀rẹ́ mi, ìwà pamọ́ farapamọ́ ní ọ̀pọ̀ yọrí. Déwùmí. Mọ́mí, má. Déwùmí fóònù ẹ̀ ríngì. Ẹ bá mi píkẹ̀. Kí bẹ́ẹ̀ gbé. Hello. Tìmí lẹ́yìn ọkọ mi. Báwo ni? Happy Sunday. Wo ọ̀rẹ́ ò tí ì ṣetán. Ó ṣàmọ̀ pé ọ̀rẹ́ ìmọ̀wé kò kí ń yá bọ̀rọ̀. Má jẹ́ kí n pa ọ́ fún ẹ bó ó ṣe wẹ̀ tán nínú bedroom mi. Alright ọkọ mi, mo ti bọ́ máa bẹ́ẹ̀ jíṣẹ́ fún un. Tẹ́ bá dé church, ẹ ṣàdúrà fún mi náà o. Kò take care ọkọ mi. Ó dàbọ̀. Mom, I'm late for church. I have to go. Oh yeah. Wo ti blẹ́yìn ọwọ́ ẹ̀ ti pè. Okay. Ó ní kẹ́ pàdé ní church o. Why? Kí ló dé tó ní ká pàdé? Kí ló dé tí kò ṣe wá sí ìrádẹ́jọ́ máma lọ? Ṣé o mọ̀ pé ilé ò jìnnà sí church? Ṣé kó tún fi church lẹ̀ kó máa bọ̀ bíbá yìí? Ẹ̀yẹ̀ tí ẹ̀kẹ́ méjì kẹ́ tó máa kó ìlànà lọ sí church. Àwẹ̀ òun yọ ọ̀wẹ̀. Mọ́mí, mo ò pẹ́ yìí tí mi lẹ́yìn lẹ́ máa wà. Òun lẹ́ máa support always. Wọ́n ṣàtúfẹ́ máa lọ. Ojú òwú. Wo tí bá ṣàdé church. Ẹ jọ̀ọ́ ẹ pàdúrà fún mi. Kọ́ lóhun túbọ̀ fún mi dèmi gan tàlàáfíà. Mo máa gbàdúrà fún yín dáadáa. Ẹ ṣàtúnlẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. Mi lọ church. Mi lọ jàre. Ìwà yóò gbọ́ ọjọ́ tẹ máa ń church yẹn jàre. Okay. Ó dàbọ̀. All right. See you. Bye. Nǹkan tí Dr. Ben ṣe àti ti Stabola tí wọ́n ṣe secretly tí wọ́n bá yára mi mọ̀ òun ló fà á tí wọ́n fi ní kó máa jókòó sí church sí ẹ̀yìn church for good 3 months tí wọ́n dẹ̀dọ̀ jọ̀pọ̀ pa church jẹ́. Ọlọ́mọ ayọ̀ kí wọ́n ṣẹlẹ̀ sí wa. Ẹ wo omi ọ̀tẹ̀ mi gan-an Ọlọ́run jẹ́ ká rírú ẹ̀ o. Àti pé ṣùgbọ́n pé àìníbẹ̀rù Ọlọ́run tún ló máa ń fa kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ tún ṣe kó ní kálukú nílé wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wo bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, imagine agbẹ́ wọn kaná òdìjì ẹ̀wọ̀n kọjá ààrẹ wọn ti jọ ń torí Ọlọ́run ṣódìjì ẹ̀wọ̀n ló kẹ́ wọn jẹ lórí náà ni. Ìwọ náà sọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí mo fi yan ọ̀rẹ́ kan ṣoṣo nítorí tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ mi ì tiẹ̀ nílé tẹ church mọ́ rárá ṣe báwọn yẹn tẹ̀ ń jókòó sẹ́yìn church èmi ò ní wá mọ́. Bẹ́ẹ̀ni yàtọ̀ sí pé dọ́tírì church àgàn fàyè gbárù ẹ̀ ìtìjú ńlá ló máa jẹ́ fí obìnrin tó bá lóyún láì ṣègbéyàwó. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ṣórí lèmi tẹ̀ ṣe pinnu lọ́kàn tèmi wípé tó fi máa dọjọ́ ìgbéyàwó mi ọkùnrin kankan kò ní rí òun mi. Wo bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi èmi gan ṣe pinnu yẹn ọkùnrin kankan báyìí kò lè rí wòhò mi èmi kọ́. Ṣé bí Dr. Ben àti Stabola wọ́n tẹ̀ nìkan máa jókòó sí ẹ̀yìn church èmi ò ní lè wá sí church rárá ìtìjú yẹn ti pọ̀ jù wo ká má rí ní Paul wí jọ. ṣé o tẹ̀lé èmi o mo ṣe ìlérí fún mi lénìí báyìí wípé anybody kò ní rí òun mi títí dọjọ́ ìgbéyàwó mi. Èmi ló ń bá rí yẹn ọlọ́màjà rí wẹ̀. Fọ̀rẹ́ rẹ̀ hàn mí ilé dá ẹ mọ̀ ìwọ ọ̀rẹ́ mi
kí lè tó ojú papọ̀ bẹ́ẹ̀. Níṣù mo ní kí wọ́n máa bọ̀ wá náà. Ó ti yé mi. Ṣé ìtorí Liz ni o ṣe ń ojú papọ̀ bẹ́ẹ̀? Wo gbọ́ ti tèmi. Gbogbo wa pátápátá a kì í ṣọmọ kékeré o. Ohun tó bá ṣẹlẹ̀ láàrin òun ni kò sọ jáde, a máa mọ báyìí máa ṣètò ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mi ò fẹ́ mọ nǹkan tí mo ṣe. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ni pé kẹ́ ẹ bá mi bẹ̀ Tẹ́jú kó dáríjì mi tọkàntọkàn. Tẹ́jú, I still love you. Let me tell you something. Mi ò understand ntẹ́ máa insinuate níbí báyìí. Nítorí wípé tí èèyàn bá ti há síbì kan, ó ti há nìyẹn. Ẹ jẹ́ kí n wá tún fi nǹkan kan yé yín o. Ọjà tó bá rọjú lèèyàn máa ń farabalẹ̀ náà. Ṣé wá ríbi tí èmi Tẹ́jú bá ti sọ fún wọn wípé ó dàárọ̀, mi ì tún gbọ́dọ̀ bá wọn kí wọn níbẹ̀ pé ẹ kálẹ́ o. Tẹ́jú, má sọ fún mi pé torí obìnrin yẹn ló ṣe fẹ́ fi mí sílẹ̀. Yes, that's where I'm heading to. Ibi tí mo lọ gan-an ló ẹ̀ṣẹ̀ dé yẹn. Nonsense. O tún fẹ́ ké. Tẹ́jú, ó ṣáà mọ̀ pé Liz ó lọ́ọ̀vẹ̀ gan. Bó ṣe wà kò lè jẹun kò lè mú lásìgbà tó ti di pé o ti ń ṣe bó ṣe ń ṣe fún yẹn ò dẹ̀ jọ nítorí Ọlọ́run. Abẹ́rẹ́ náà. Dayọ̀, ó ṣàlẹ̀ nígbà tí màá wọlé sí wọn lórí sísítẹ́ẹ̀mù ìṣúná You guys are still here. Please make use of the door, please. Oh, yeah. Ẹ ṣé. Ẹ jù pẹ̀lẹ́ mi. Hello, Banji. Báwo ni gbogbo nǹkan pẹ̀lú ẹ lọ́wọ́ yẹn? Báwo ni iṣẹ́? Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ o, kò máa ṣe jẹ́jẹ́ o. Kí ló ṣe ń bolo bá dé? Good news lélẹ́yìí o. Ṣé ìyẹn ò ti yá jù kò tí ì prepare anything 3 months? Ṣé ìyẹn ò ti yá jù báyìí? Ọ̀dà tóun náà bá dé màá sọ fún un. Ṣé ti gbọ́? Ó máa ṣe gan máa ní. Kíní ìyẹn ó dẹ̀ ti wà lẹ́nu ẹ̀ tí pé ó ṣáà ń sọ pé ká fọkàn balẹ̀. Good news màá ló fún wa lẹ́nu ìkẹ́ ọ̀dà kò sí problem ó ṣe gan ni. Àmín ó ṣe. It's alright. Àmín. Daddy, ṣé kò sí? Ó sọ pé school Tẹ́jú tóun process látijọ́ yìí epo ti bọ́ sí. Wow! Olúwa ṣeun. Ó ti wà lẹ́nu ẹ̀ tójọ́ mẹ́ta. Ojoojúmọ́ ló sọ fún mi pé ọ̀rẹ́ mi á ní ó fọkàn balẹ̀ tí mo sọ pé kíní yìí ti ń pẹ́ jù dẹ̀ wá wo ìyá iṣẹ́ Ọlọ́run báyìí ó kàn pè mí wọlé pé gbogbo ẹ̀ òun ti sẹ́tù gbogbo ẹ̀ ṣó wá rí i pé ó dáa kéèyàn máa ṣe oore dáadáa ló dá nílé ayé yìí o ìkà ò dáa oore ló pé Bánjí ọ̀rẹ́ mi oore wo ni mo wá ṣe fún nǹkan tí mo ṣe fún tí bá sọ fún ẹ nǹkan kékeré báyìí ni bọ̀ nǹkan tí mo ṣe fún yẹn ó ní ìtumọ̀ sí nígbà yẹn lọ́hùn in fact mi ò kàn lè sọ pé mò ń ránṣẹ́ ni èmi yìí máa ń ránṣẹ́. Olúwa ṣeun dájú. wáò Ọlọ́run wá gbé lọ síbi gíga ìwọ̀nba nǹkan kékeré tí ń ṣe fún yẹn òun la fẹ́ jàǹfààní ẹ̀. Olúwa ṣeun inú bọ́dá mi tiẹ̀ máa dùn gan ni dádì in fact èmi àti wọn àjọ ń lọ ni.
ń ṣe Yanpan ni mo sọ pé ó ti fẹ́ lọ school Amẹ́ríkà àbí kí ló ń sọ lẹ́nu ìwọ àti ẹ̀jọ́ ń lọ ẹ wá fèmí nìkan sínú ilé bí ìwọ tí lè lọ sí ìwọ ṣe dúró tèmi sórí tóun bá ti lọ tọ́wọ́ ẹ̀ bá ti tètè tó ti ń pa dọ́là màá ní kó múnú dọ́là yẹn kó sẹ́ndẹ̀ sẹ́mi ìwọ náà wà lọ bá lọ. dájú ṣé wọ́n á fèmí nìkan sílẹ̀ ni. àṣìwọ̀ fẹ́ fèmí nìkan náà sílẹ̀ ni wo ò tí lè lọ sí. kí o ti gbọ́ sá. kí ló dé dandan ni kẹ́ lọ sí Amẹ́ríkà ni òwe yìí wà ń bẹ yìí wà ń bẹ ẹ fẹ́ kàwé ń bẹ dandan ni kẹ́ lọ kàwé l'Amẹ́ríkà ni. bàdádì kò jọ ara wọn náà ni. dọ́là dọ́là lẹ́fẹ̀ẹ́ ọmọ ńlá yẹn wo lọ bá mi gbé oúnjẹ tí mo sọ pé kó bá ṣe wá. ẹ fi sá. ọmọdé máa ń fẹ́ máa wọlé wẹ́rẹ́ máa nìyẹn. mo máa fi mí nìkan sílẹ̀ like you're travelling out of the country. má bínú ọ̀rẹ́ mi ó ṣe mi pé mi ò plan ẹ̀ bẹ́ẹ̀ scholarship ni mi dẹ̀ ní choice. wait Moziko please Moziko don't go. sori jẹ́ kí n lọ ná tí bá dẹ̀ dán máa pe time to time adémọ́ bá ṣe fẹ́ plant tiẹ̀ náà wá bó ṣe bá fẹ́ join mi lọ́rùn. kí ló dé tẹ̀ ṣe plant mi mo gbà tó fẹ́ ṣe ó ṣe sọ fún mi so that wọ́n máa ṣe pọ̀ àti máa ń lọ èmi ni kò mọ máa dá wà bí báyìí náà. èmi náà mọ̀ ń pa ẹ̀ mọ́ sí ló ṣe everything mi ìtẹ̀ mọ́ anything nípa ẹ̀ àtọ̀ lókò dédé pè mí ní oníbínú ni má bínú ọ̀rẹ́ mi jọ má bínú jọ má bínú. Stop! I don't have anything to say to you, right? Just go. Get out. You don't go and listen to me. Kò rí bẹ́ẹ̀ yẹn. Ọkọ mi má kú. Why would you leave me like that? Fẹ́sàn ọkọ̀ fún ẹ. Ọkọ ọmọdé kò ṣeré fòpò ọdún. Bọ́n bàbá wa bó ṣe ń sọ nìyẹn. Bá ṣe wà láyé náà bó ṣe ń sọ nìyẹn. Tí màá tẹ̀ tá bá dàgbà, tá bá lọ fi tágbà mi bó ṣe máa pòwe yẹn nìyẹn. Ṣé màá bí Ọlọ́run ni kó lóun máa fún wa àti tìmí lẹ́yìn kó lóun máa fún yín lọ́kọ. Tọkọ tí wọ́n wà nílò wọn. Tọkọ tí lẹ́yìn wà ní kúdàkàdú náà. Ṣé ìméjì máa fi lé ọkọ ilé ẹ̀yìn ẹni fẹ́ máa gbé ewé pa ìlú? Ibi ló ti ń ṣe bẹ́ẹ̀. Gbogbo ọkọ tó ń sọ pé ó ní ìdí ẹ̀yìn. Mo bí lágbà àti Ọlọ́run tí lẹ́yìn àwọn tí ẹ sún ìwé má kí wọn fi ti gbọ́. Ju ọdún tó lọ. Ọmọ tó máa ṣe fún mi sàn. Mo fóònù ẹ̀. Bá mi pè é. Wish her well. Pray for her. I don't want to talk to her. Please call her. Call her. Sorry, it's okay. Jọ̀ọ́. O ní pè é tó bá pé máa ké sí Ọlọ́run. Pé kí ni mo ké sí Ọlọ́run ni. Orí àjọ bá mi pè. O ṣe ọkọ mi. Ọmọ náà dán sí ọ̀nà lẹ́nu. Jọ̀ọ́ ọkọ mi. Okay. Thank you. Don't cry. Thank you, my baby. Hello? Thank you. Sir. Thank you. Sir. Thank you. Daniel. Wàá wí pé kí ló dé tí n fi ń pè ẹ́ lẹ́ẹ̀mẹ́ta tèmi yé mi sórí ìrìn àjò ló fẹ́ rè ẹni tó bá dẹ̀ ń lọ sí ìrìn àjò nǹkan méjì ló máa ń bá lọ ẹlòmíì bó ṣe fẹ́ lọ á wò ó pé ìrìn àjò tí mò ń lọ yìí mo fẹ́ kẹ́rù kí n kẹ́rù wá sílé gbogbo oríire tó wà lọ́hùn ni mo fẹ́ ṣe wá sílé ìdàkejì ẹ̀ ní pé ẹlòmíì tó bá ṣe ń lọ ó ti gbàgbé bó ṣe fi lélẹ̀ kò rántí ọmọ ẹni tó ń ṣe mọ́
a kàn máa ṣe ayé bó ṣe wù ú immediately tó bá ti débẹ̀ nítorí pé ibẹ̀ tutù. ṣọwọ́ ẹni tó sọ pé òun fẹ́ kẹ́rù wálé yẹn ó máa wà focus, ó máa mọ nǹkan tó ń ṣe, ó mọ bóun ṣe fi lélẹ̀, definitely ó máa ṣoríire wálé ni. But èyí tó lọ nídàkejì òṣì bẹ̀ ló fẹ́ lọ ṣe nítorí pé ó kàn travel ni kò mọ nǹkan tó ń fẹ́ lọ ṣe. wàá ṣoríire o, ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run, lágbára àwọn tó dá mi àti Ọlọ́run tí mò ń sìn. Gbogbo oríire tó wà l'Amẹ́ríkà yẹn, gbogbo oríire bẹ̀ ló máa kó wálé wá bá mi bì. àní wẹ́ẹ̀tì o, àní fẹ́ ṣàwátì o. tó bá ti dọ̀hùn rántí àwọn ọmọ ẹni tó ń ṣe, rántí bó ṣe fi wálẹ̀ sí bí, nítorí pé bó ṣe ń lọ yìí inú mi dùn, ayọ̀ mi dẹ̀kun wípé èmi náà máa ní ọmọ l'Amẹ́ríkà. Ibi tó ń lọ yìí àìmọye ẹni tó wà nílùú yìí tó ń gbàdúrà láti débẹ̀, òun lọ́lọ́run bá wa ṣe ní ìrọ̀rùn. So tó bá ti dọ̀hùn jọ má bà wá lójú jẹ́. ọ̀rẹ́ mi tó dẹ̀ wà lọ́hùn náà mi ò ní fẹ́ kó bà lójú jẹ́. Ibi tó bá ní rìn sí ni kó rìn sí, ibi tó bá ní kó má tọ̀ bẹ̀. Òun ti pẹ́ lọ́hùn, ó dẹ̀ mọ rules and regulation bẹ̀yẹn juwọ́ lọ. Tó bá ti ń gbọ́rọ̀ sí lẹ́nu definitely wọ́n náà aṣoríire wálé. Má dọ̀hùn kó lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́, ṣó ti gbọ́ tẹ́jú. Daddy, èmi náà fi àsìkò yìí promise wípé mi ò ní bójú mọ̀lẹ́bí jẹ́. Àtẹ̀yìn o àtàbúrò mi tí bá máa padà dé kí n kẹ́rù ọba yẹn nílé. bùdá mi tẹ́ bá ti dọ̀hùn ẹ má gbàgbé gbogbo nǹkan tàdé sọ. wo àbúrò mi ẹni tó ní láti máa ṣe fún mi láti wákàtí lọ òun ni àdúrà, máa fa àdúrà ràn mí lọ́wọ́. kí ni iṣẹ́ tí mo gbà tẹ́ ṣe ń lọ yìí báyìí àdúrà ni ẹ mọ̀ kó tó bá ti dá fún yín ó ti dá fáwa náà náà. o ti ń béèrè owó láì tí ì dọ̀hùn àbí kí lẹjọ sọ. jáde kán lè mọ tó ṣe ń lọ ni ṣùgbọ́n mo tán yìí fi lé sílẹ̀ sí. ó dà kò sí problem lágbára Ọlọ́run ìwọ náà a máa send owó. ṣé ká máa lọ kọ́ máa lọ lose flight. sọ́yìn ti ń lọ. ọ̀nà ọ̀kan akátá téèyàn bá rí gbogbo kínní pé mo dẹ̀ mọ̀ pé olójú kòkòrò obìnrin mo mọ̀ pé olójú kòkòrò obìnrin tó bá ti dọ̀hùn nǹkan tó lọ ṣe ni kò gbájúmọ́. dáàbò mi ti gbọ́ ẹ̀yẹ ká ìpè bọ́ sọ́nà. lòdì káká ó tún wọ swẹ́tà sínú ẹ̀rọ tútù bẹ́ẹ̀ ọ̀yà ọmọ ńlá kí ló ń gbọ̀n lára ẹ̀. ṣáà ilé ẹ̀kọ́ tó wà l'Amẹ́ríkà. ìkọ̀kọ̀ bá ń fẹ́ nílẹ̀ fẹ́ a kì í jorí ìmàdò a sì tún lè jorí ìmàdò ṣé báwùjọ kóńdó la ò gbọ́dọ̀ la a sì tún lè lọ sáwùjọ kóńdó ara mi o ṣe bí ń ṣe láàmọ̀ ara ẹni ìmọ̀ ara ẹni nílẹ̀kẹ̀ ọgbọ́n ẹni. Tẹ́jú gbé call. Ṣé kò tí Tẹ́jú ṣe fún mi iṣẹ́ ò dáa? Ó fi mí sílẹ̀ ó sá lọ. Babe, kí ló dé tó ń ṣe báyìí fún rẹ̀? Ó mọ̀kàn, mo understand tíyàn bá jòfè. Mo mọ bó ṣe máa ń rí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ó yẹ kí ìwọ fúnra rẹ̀ lè mọ̀ pé Tẹ́jú tí kò gbé call ẹ mọ́ ẹ̀. Ó ti move on pẹ̀lú live ẹ̀. Ó possible kò ti lẹ́lòmíì tó love. Ìwọ kò wọ́n wá ń bíbẹ̀ wá ń wẹkún mọ́ jí Tẹ́jú gèkè. Tẹ́jú ò lè fi ẹ́ sílẹ̀. Sí babe, jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ìwọ tó yẹ pé tó bá ń lọ nínú campus ẹ̀ báyìí, àwọn ọkùnrin máa ń wò ẹ́ lọ́tún wò ẹ́ lósì ni. Àwọn ọkùnrin ìwọ tó yẹ pé ṣépò ẹ̀ yìí lásán.
ojú tó pawó ni kó má ìwọ pósítà kí ló tó ń ṣe báyìí má fìyà jẹra ẹ̀ Tẹ́jú ò lè fẹ́ ẹ̀. Only understand. Tẹ́jú ni mo fẹ́. Tẹ́jú or nobody. Tẹ́jú or nobody. Please, o kàn ń sunkún for nothing ni o. Tẹ́jú ò lè fẹ́. Jọ̀gbẹ́ kíni adé ń bá ìsọ gbogbo o dẹ̀ tún kọ̀. Mo ní pé Tẹ́jú ò lè fẹ́. Tẹ́jú ò lè padà wá. Please ọ̀rẹ́ mi má bínú sórí mo understand ẹ o. Bọ̀ Tẹ́jú ò lè padà wá. Tẹ́jú ti lọ. Tẹ́jú ti lọ please má sunkún. Move on pẹ̀lú live. O tó ọ̀rọ̀ ni mo sọ fún ẹ pẹ̀lẹ́. Oh, a ní má dárúkọ Tẹ́jú mọ́. Ẹ̀rú kò dà mí. Ṣé wàá pa? Fine. No, okay. Báwo ni bí tẹ́ wà? Naija wà tẹ́ ṣe fi sílẹ̀ sí o. Naija ò change o. Báwo ni bí tẹ́yìn náà wà? Ṣé òtútù ó pọ̀? Ẹ jẹ́ kó yé mi kẹ́yìn náà ti ń dọmọ Yankee. Ẹ wò bùdá mi, nǹkan tí mo ṣàfẹ́ bá yín sọ ni pé kẹ́ máa rántí ọmọ ẹni tẹ́yìn ṣe o. Ẹ rántí tẹ́yìn filé sílẹ̀ sí o. Èmi náà mọ̀ pé kì í ṣe ọmọ burúkú mú mọ́. Báwo ni máa change? Bùdá mi, dáàdì náà lọ wọlé bọ́ọ̀yì. Bẹ́ẹ̀, bùdá mi Tẹ́jú. Hold on phone. How are you, my dear? Báwo ni o? Ohun ẹ ló tutù báyìí. Ó máa ti ń change náà mà nìyẹn. Nǹkan máa ń pẹ́ da fún yàn kẹ́. Báwo lọ́hún yẹn? Òtútù. Ìyẹn ti di dandan. Ìlú òtútù níbẹ̀ yẹn. Snow nǹkan ò tí rí yẹn. Ó sì máa rí snow tó máa jábọ́ lù ẹ́ lórí pa. Nàìjíríà wà òkè àlàáfíà ní gbogbo àwa. Àwa ń bòrùn fàmbí. Hot weather, very very hot. Very very hot ni mo sọ o. Làwa ń bá fàmbí. But kò sí problem, àlàáfíà ní gbogbo àwa. Wá gbọ́. Ṣé yàtọ̀ sí ìwé tó ń kà lọ́hùn yẹn, ṣó níṣẹ́ tó tún ń ṣe ni? Òun faṣẹ́ mọ̀wé. Ẹlí mọ́mọ́ lẹ máa ń pè. Irú iṣẹ́ wo ló ń pè lẹ́lí mọ́mọ́? Cleaning. Tàbádẹ̀ ni kò gbálẹ̀ ilé kò tọ́gbà ṣe. Wà á máa kọrin mọ́nú. Sórí pé ńgbà tó dójú ọlọ́mọ ò tó ń sìn. Kíákíá ló ń fabọ́. That is good. Èèyàn máa ṣiṣẹ́ kó tó rówó ni. Mo wá fẹ́ sọ nǹkan kan fún ẹ. Sórí ọ̀rẹ́ mi tó wà ń bẹ̀ yẹn tó ṣokùnfẹ́ lọ síbẹ̀ yẹn jọ nítorí Ọlọ́run. Mi ò fẹ́ kó ní àwọ̀ pẹ̀lú ẹ o. Tó bá ní o gba bí ibẹ̀ ni kó gba o. Tó bá ní o gbẹ̀gbẹ́ ibẹ̀ ni kó gba o. Nǹkan tó bá ní kó má ṣe o. Kó dẹ̀ rántí ọmọ ẹni tó ń ṣe. Ó mọ bó ṣe fi lé sí o. Jọ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀. Àbúrò ẹ ló ṣì wà ń bí. Àdúrà là ń gbàlẹ̀ ẹ lórí pé kí wọ́n náà rọ́wọ́ mú ń bẹ̀ yẹn. Kó lè wá bó ṣe máa ṣokùnfà òun náà lọ sọ́hùn. Jọ jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ ẹ̀ kò sí problem. Ó ti wọlé. Ó ti jáde padà. Jẹ́ ń gbé fún. Okay, everything well okay, we thank God. Ọlọ́run ní jẹ́ kí n rí ìdádúró ọmọ mọ́, àsìkò easy rárá ni. Ó ti wá sú mi báyìí. Kò síbi tá a ti dé. A dẹ̀ ti náwó, we spent so much money.
Mi ò bá advice yín pé kẹ́ máa bọ̀ Naija. There are a lot of fertility clinics tó wà níbí báyìí. Tó dẹ̀ help àwọn èèyàn gan. The beauty ni pé oògùn tí wọ́n tún wà cheaper. Èmi máa advice yín kẹ́ máa bọ̀ níbí báyìí. Fertility clinic ibí báyìí better. Ìwọ àtọkọ ẹ̀ ṣe máa dúró títí dìgbà tí family ọkọ bá bẹ̀rẹ̀ sí ní fún yín ní wàhálà. Kẹ́ tó wá mọ ìgbésẹ̀ tẹ́ máa gbé ni. Gbogbo nǹkan tó sọ fún mi nsìn, máa sọ fọ́kọ mi, máa sọ fún má worry. Anything tó bá sọ máa jẹ́ kó gbọ́. I advise you do something as soon as possible. All right. A máa sọ̀rọ̀ later ngbà yẹn. Okay there. Yeah, bye. Èmi náà dẹ̀ máa pè é later ṣùgbọ́n. Bye. Adewumi, baby. Sir. How you doing? Fine, sir. Uga, what do you expect now? Okay, sir. What do you care for? Nothing for now, sir. More okay, sir. Timbali didn't come and check him, sir. Yes, sir. Sure? Yes, sir. You look gorgeous. Thank you, sir. You're not looking bad too, sir. Why sure? Adewumi, on a more serious note, nǹkan tí mo pè ẹ́ fún lémi, nǹkan tó ti wà lọ́kàn mi tipẹ́tipẹ́ ni. You know? Lóòótọ́ à ń ṣeré kiri, a ti meet a lot of people, but àtìgbà tí mo ti pàdé ẹ̀, tí mo wò ẹ́ closely, mo rí pé o ní àwọn qualities kan tí mo need nílé mi. I want you to be my wife. Sir, mo fẹ́ dúpẹ́ pé at the first instance, every qualities ni inú mi. But I also want to believe pé ẹ máa ní ọmọ tó jẹ́ bí ẹgbẹ́ mi. Sure. Ọmọ Jídé ọmọ mi náà ń sọ mi. Òun ló head the other company. So, mo lọ́mọ tó tó ẹ̀. Ìyẹn gan ló máa jẹ́ kí n lè tọ́jú ẹ̀ better. Yes, sir. Yes, sir, I don't mean to be rude, but mi rò pé mo rìn ní bèbè ibi tí ẹ ti rò pé mo wá ọkọ, sir. I am in a relationship, sir, and everything is perfect with my relationship. So, with all due respect, you are interested in the proposal. Adewumi, èmi náà will respect pé bó ṣe rí o ní wà ní relationship kan. Ṣùgbọ́n now o ní better chance láti compare and contrast. Tó bá rọra gbẹ̀mí náà bá lọ lẹ́gbẹ̀ẹ́ kan náà, you'll be able to make a better choice. Yes. Sir, I am sure pé mo ti wà polite enough, sir. I am not interested. Kelly, nice day, sir. Kí ló máa ń ṣe àwọn ọmọ ọ̀sìn? A fẹ́ tọ́jú ẹ̀, a fẹ́ náwó fún, a fẹ́ gbé dé ìpele tó kàn, ó lóun ò fẹ́.
good to have my friend back. Same here. How come, Ire? What's in Muabe finally? Uncle. Hi. Era. Nice to meet you. It's good to see you too. Okay, Jeka Wole. Habib, help the driver. Alafia, láti kẹ́rù wọlé. Let's go in. Okay. Yeah. Mommy. Okay. Tìmílẹ́yìn Ọmọlá. Tìmílẹ́yìn ọmọ ògo. Hey, ọ̀rẹ́ mi. Kí ló mú ẹran tí orí yẹn báyìí? Ọkọ̀ wọn ti náà ni. Okay. Mo kàn ń gbóhùn yín tó rìn yẹn lọ látẹ̀kan. Ẹ jọ̀ọ́, mo ní question kan tí fẹ́ béèrè lọ́wọ́ yín. Ta ló compose orin yẹn náà? Ṣé ẹ̀yin méjèèjì ni àbí bó lẹ ti rórin yẹn náà? Oh, funny enough. Ìkọ̀kan náà méjèèjì kan la compose orin. Grandma ẹ̀ ló máa ń kọ fún ìgbà tó kéré. Oh, wow, that's nice. It's a nice song. I never told you about it. No, you never did. Anyway, má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Fertility clinic wọ́n pè mí láti bẹ̀. Oh wow, that's great news. Wọ́n ní kí èmi àti ẹ̀ka yọjú sí wọn ní ọ̀túnla, the day after tomorrow. Wow. This is good news. Yes, it is. Dilmi, seriously, I'm very grateful for what you're doing for us. Akindúpẹ́ ara ẹni. All for my best friend. Remy, I'm so happy. Oh, honestly, this is the best news I've heard today. Like, I'm so grateful to you. Only tí mo kọ fún enko. You know that. Baby, go on one day, make little shape coming for me. Tìmílẹ́yìn Ọmọlá. Tìmílẹ́yìn Ọmọ. You made me so happy today. Okay. Tìmílẹ́yìn Ọmọlá. Tìmílẹ́yìn ọmọ ògo. Oh, my blush. You don't know how happy you made me. You made me so happy today. Àdúrà wa máa gbà délẹ̀. Wá fi ṣoyún báyìí. Wá fẹ̀yìn gbọ́mọ wọn. Èmi náà wá di big auntie. By His grace. Ó ṣe gan. Orúkọ mi ni Detective Matthew. A wá ṣèwádìí nípa ikú ọkọ ẹ̀. Kí ló wá ṣe ń bí? Thank you. Ó dàbí pé mo fura sẹ́yìn gan. Ọkọ àfẹ́sọ́nà Lẹ́à ní Adétọ́lá jẹ́. What? Why are you sure? I miss you. Mo dẹ̀ fẹ́ rí ẹ. It's too early. Wọ́n ṣì ń ṣèwádìí lórí ikú ọkọ mi lọ́wọ́. Ṣé o mọ̀ kankan pa ikú ẹ̀ ni? Madam, are you okay at all? Ọ̀daràn ni mí. Ṣùgbọ́n ọ́fíìsì mi ò kí ń ṣàpàyàn. It has to stop. This is my case. This has to stop. This is my car. Kò yé mi. Such a big shame. And the shame is on you. Guy, delete those pictures now. Joyce! Are you sure about this? Ṣé o fẹ́ ká máa fàkókò ṣòfò ni? Wo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ, ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. Ṣé o sì rántí pé mi ni mò ń lead case ṣá? Ọlọ́pọlọ ni Lẹ́à. Madam, gbogbo nǹkan tẹ́ explain pátápátá ni mo understand.
I just need to enlighten you about something. At birth, you have 1 million eggs as a woman. And as time goes on, at puberty, you have 300 to 400 eggs. Ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn nípa bá ṣe menstruate, gbogbo ó máa reduce time to time. Torí ẹ̀dẹ̀ la ṣe máa ń enlighten and advise àwọn obìnrin pé ká try láti tètè bí ọmọ tá a bá fẹ́ bí before the age of 35. Tí everything ṣì wà in position, tí àwọn egg yẹn ṣì wà fertile. And with the way things are now, I'm gonna need to carry out our test kan. Because gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwa Yorùbá, gẹ́gẹ́ bẹ́ ṣe wọ́n máa ní obìnrin ló ní issue, obìnrin ló ní problem. Meanwhile, ó máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin náà. Tó jẹ́ pé semen wọ́n máa lò, tó bá dẹ̀ ti lò, kò sí nǹkan kan tó lè gbé jáde. The egg will be very weak, the semen will not function properly. So what I máa need láti ṣe ni pé a máa need láti carry out tests fún ẹ̀yin àti ọkọ yín, and when the result is out, we'll start from there. Ẹ ṣé gan doctor. Mo ti sọ fún òun náà pé tá bá ti dé bí báyìí ọ̀rọ̀ máa níyànjú. Ọlọ́run náà ló ṣe. You're welcome. You're welcome, madam. Do you know how much I loved you? Do you have the slightest idea of how long I waited for you? Gbogbo orin tí etí mi fẹ́ gbọ́ ló ń kọ sí mi létí. Wà kọ́ láàárọ̀, wà kọ́ lọ́sàn, wà kọ́ lálẹ́. Èyí tó bá rí kọ fún mi láàárọ̀ wá make sure mo kọ́ lọ́sàn. Èyí tó rí kọ fún mi lọ́sàn wá make sure mo kọ́ lálẹ́. Tí ayé ò bá wá gbà ẹ́ rárá láti kọ́ fún mi láàárọ̀ lọ́sàn àti lálẹ́, wá make sure pé o kọ́ fún mi lóru. Èmi ò mọ̀ pé ìfẹ́ ẹ̀tàn ló ní sí mi. Ló jẹ́ kí n fi ahọ́n mi dalẹ̀ ọ̀rẹ́ níwájú ẹ̀. We can't do this. I'm married to your best friend. Ọlámi. Gbogbo nǹkan ni mo lè fi sílẹ̀ fún anybody nílé ayé yìí. Ṣùgbọ́n bíi ti ẹ̀kọ́ Ọlátẹ́jú. I can never, ever get you out of my life. Don't even think about it. Joe, anything to bá fẹ́ in this world, I'm ready to do it. Kó kàn gbàgbé mi, kó gbàgbé pé anything ever ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. I'm willing and ready to do anything you want. Please. Are you sure? I'm telling you, I promise anything I would do it. Just let's end this
Once and for all, forever. Please. It's okay. But ṣé wàá promise me pé anything tí n bá fẹ́ ló máa ṣe fún mi? Promise. Mo máa ṣe. Anything. Ṣé wàá dẹ̀ lè fọlọ́run búra fún mi pé gbogbo nǹkan tí n bá béèrè ló máa ṣe fún mi? I swear to God, I would do it, ma ṣe. Let's just end this. It's miserable. I want just one thing. Yes, done. Omashi. Would I lose you? I promise. I swear I would do it, Momashi. No, no, no. Ìkòkò bá ń fẹ́ nílẹ̀ fẹ́, a kì í jorí ìmàdò, a sì tún lè jorí ìmàdò. Ṣé báwùjọ kóńdó la ò gbọ́dọ̀ la, a sì tún lè lọ sáwùjọ kóńdó. Ara mi o, ṣe bí ń ṣe láàmú ara ẹni. Ìmọ̀ ara ẹni ni lẹ́sìn ọgbọ́n ẹni. Yeah, that was amazing. Have you seen that? Bó ṣe feel it, náà ló ṣe dé bá. Yes. Ṣé rí pé ilẹ̀kùn tó tì láti bàtà tí wà ń school báyìí? Mi ì jẹ́ kẹ́lòmíì ṣíwò títí tó fi délé ni. Well, we can't do this anymore. Ọ̀rẹ́ ni mo wà married to now. He's wrong. I've given you what you asked for. No. We can't do this now. Mi ò lè fẹ́ ìyàwó méjì now. I cannot. Kí ni ó ṣe ẹ́? Ṣèbọ́kùnrin ni ẹ́. Ìwọ ló máa mọ bó ṣe máa play game ẹ̀ now. Ìwọ ló máa mọ bó ṣe máa pín ire tó dẹ̀ máa láre. A ṣe bí àwọn ọmọ ọlọ́fà mọ́jọ tí kàn gbọ́dọ̀ jù kan lọ. Èmi mọ̀ pé olórùka tèmi ti borùka. Ọwọ́ àwé tiẹ̀ náà dẹ̀ gbọ́dọ̀ jó fún mi. So, I'm sure we have to do more of it. Yeah, she but I agree pé we're going to do this today. Ṣé ẹ̀kan ló máa ṣe? Do you know what they call rounds? No. This is wrong. Ọ̀rẹ́ ò fẹ́ràn kò dẹ̀ fà sókè kò wọ́n tẹ̀tẹ̀. Ó tán inú àtọ̀dọ̀dọ̀ ni nítorí pé èké ní pẹ̀rú èpè ní ìkúnlẹ̀. Ara mi ilẹ̀ dídá ló ń pọ̀ dalẹ̀ ọ̀rẹ́. Ọ̀rẹ́, àánú ẹ ṣe mí. Ó wọ́ ló bá ti kú báyìí. Bẹ́tì báwo? Inú ilé ẹ̀ ló wà. O ò ní choice. Ó lè poison ẹ àbí kó pàyàwó ẹ̀ dànù. Orí yẹn sọ ọ́. But ọmọ yẹn ní problem ṣá. Everywhere tó bá ti rí mi nínú ilé báyìí, àjọṣepọ̀. I'm tired. I don't know what to do, bro. O ò ní choice. O máa need àti pretend ni o. Títí tó máa fi padà. So tó bá ti padà, o máa mọ bóyá máa separate òun àti ìyàwó ẹ̀.
kó má bàa ní any communication mọ́. But me, irú obsession báyìí. She's just, she only like you on the level in ṣá. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ obìnrin tó nífẹ̀ẹ́ èèyàn tó fẹ́ fẹ́yàn téèyàn ò mọ̀. Well, only point no, you know. It doesn't make sense because she's very, very funny gone. It's almost like she's insane kind of thing, right? Because me, you know, you're buying, she's just insane. But she might like you to that level. It's too much. Ó yé mi kò sí rọ́ńbẹ̀ but o máa need àti pretend fún láti padà. Tó bá dẹ̀ ti padà, wàá mọ bó ṣe máa separate òun àti ìyàwó ẹ̀. Tí ò ní jẹ́ pé wọ́n máa jọ máa communicate, má lọ ṣe nǹkan tí ò dáa fún ìyàwó ẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè dá ẹ mọ̀. Ìwà ọ̀rẹ́ mi. Ìwà pamọ́ fọ̀rọ̀ pamọ́ ní ọ̀pọ̀ yanrìn. Auntie, congratulations. Ọ̀rọ̀ bẹ́yìn yóò rí jọgbọ́n. Ẹ sọ fún mi pé kò ṣe nǹkan tí mo rò. I'm not pregnant. No, you're wrong. You're pregnant. It's lóyún. Àtúbọ̀tán àbòsí rèé lóde. You're 3 weeks Ọ̀rọ̀ gone. bẹ́yìn yóò rí jọgbọ́n. Mo gbé mo dáràn. Ó di yánpọn yanrìn òdògùn abẹ́. Àǹtí kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo tó pẹ́ ní àkókò ní àtijọ́ agree. Àti pé right now ọ̀rọ̀ olóyún kọ̀ọ̀kan ní ìṣẹ̀lẹ̀ láàrin wa. A ní àwọn project oríṣiríṣi tá fẹ́ ṣe. Tàdé ti bẹ̀rẹ̀ mo lè ti promise ọmọkùnrin pé mi ò ní lóyún kọ̀ọ̀kan. Bọ́ọ̀ mo ṣe wá fẹ́ sọ fún pé mo ti lóyún 3 weeks. Odidi 3 weeks tí mi ò lè mọ̀. Mo rò pé kí ni yín máa dùn ni. Ewu dọ́kítọ̀ ìtàpọ̀rọ̀ dé. Mo fẹ́ terminate ẹjọ́. Ọ̀rọ̀ bẹ́yìn yóò rí jọgbọ́n. No. Medically, mi ò ní advise yín kẹ́ terminate yín. Yes, because ó wà very, very risky. Tẹ́ bá gbìyànjú láti terminate yín, the chances is very, very slim. Ẹ lè má láǹfààní láti bímọ mọ́ rárá. Wèrè wo? Kí ló há ẹ lẹ́nu? To see your face again because you are fucking insane. 2 weeks. You say 2 weeks? 2 weeks, you said? Wo, sori, èní ìta wà yìí. Kí ọjọ́ èní tó bora kó tó pajúdé. Gbogbo nǹkan tá ṣe tí lè fi ń yé ìfín kó tó di pé o máa lana finally. Èmi fúnra mi máa sọ fún everybody. Ọ̀rẹ́ ò fẹ́ràn kò dẹ̀ fàtàn yẹn.
How did I get myself into this? We need baby, man. Nítorí pé èké ní ara mi, ilẹ̀ dídá ló ń pọ̀ dalẹ̀ ọ̀rẹ́. Kí ni problem ẹ? Dọ́nà ṣé ọkùnrin tán láyé ni? Ìgbà tó ti mọ̀ ipò ti dàbẹ́ wípé ọ̀rẹ́ àti ẹ̀ ó ti connect wọ́n ti fẹ́ra wọn yẹn. Wọ́n dẹ̀ jọ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ já wọ́n bẹ̀ wọ́n wọ̀ gbòòrò lọ. Wá wọ ọkùnrin mi láti fẹ́. Ṣé ọkọ tán nílùú ni? Are you not good looking enough láti rí ọkùnrin mi láti fẹ́? Will you keep quiet? Spare me. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ o. Èmi mọ̀ wípé dẹ̀dẹ̀ báyìí ló kù tí àbùkù yẹn ṣì máa kàn ẹ́. Ṣùgbọ́n mi ò ní bẹ́ẹ̀ ṣe alábàápín àti àǹkó nínú àbùkù. Who gave you the right to disrespect the right raised you? Ṣé ọkọ tí mo fún ẹ nìyẹn? This instance, this minute you are leaving this house. Bẹ́ẹ̀ni, wọ́n bá dẹ̀ bí ẹ lérè, má ní oníyàwó, kó ní ọmọ ìyá tó bí ẹ rárá, kó sọ fún anybody tó bá bí ẹ kó ní motherless baby so láti bí ẹ kó ti tọ́jú ẹ jáde nínú. I said get out! Àtúbọ̀tán àbòsí rèé lóde. Ọ̀rọ̀ ti ta kókó ó pọ̀jù bọ̀tọ̀. Ó ti gbọ̀ngbọ̀n ó di mẹ̀bẹ́mẹ̀yẹ. Nítorí pé àgékù ejò bá ọ̀dọ́gbọ̀n sí ó lè wá padà jàǹbá ẹni. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ yíyan ó di jọ̀gbọ̀n, ó di yanpan yanrin òdògùn abẹ́nú, ó di jágbá rúdúrúdúrúkẹ́. Àtúbọ̀tán àbòsí rèé lóde. Ẹ̀jọ̀ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ, mo ní ìbá ti rí ẹ̀ ń sìn. Kí ló fẹ́ bá sọ? Mo ṣáà rí pé à ń ṣeré. Ọkọ mi take it easy. Jẹ́ kọ́rẹ́ mi bá mi sọ̀rọ̀ náà. Mi ṣáà mọ nǹkan tó fẹ́ sọ. N tó bá fẹ́ sọ kó sọ. I'm enjoying my time with you. It's okay. Tìmílẹ́yìn ọkọ ẹ ti fún mi ní go ahead láti sọ anything tí bá fẹ́ sọ. See, babes, I'm going to tell you the truth and nothing but the truth. Sori ọkọ ẹ tó jókòó tí ẹ̀yin mi àti ẹ ti ní sexual intercourse for a while. Yes, exactly what you heard. And the truth ni pé èmi àti ẹ ti jọ fẹ́ra wa before you both traveled abroad. And here I am now, pregnant for your husband. Yóò mi báwo ni? Àtúbọ̀tán àbòsí rèé lóde. Babe. Ọ̀rọ̀ ti ta kókó ó pọ̀jù bọ̀tọ̀. Báwo ni dé ẹ? Àdúpẹ́ dé wa ó ti gbọ̀ngbọ̀n ó di mẹ̀bẹ́mẹ̀yẹ. Oh yeah, I'm fine. Nítorí pé àgékù ejò bá ọ̀dọ́gbọ̀n sí. Ọ̀rẹ́ mi, nǹkan dẹ̀ wà tí mo fẹ́ lè sọ. wá padà jàǹbá ẹni. Ṣé ká sọ́ńbì ni àbí? Obìnrin sóbìnrin ni. Aláti wọlé ni níṣọ́ ọ̀rẹ́ mi. Ó di yanpan yanrin òdògùn abẹ́nú. Ó di jágbá rúdúrúdúrúkẹ́. Àtúbọ̀tán àbòsí rèé lóde. Gbogbo ọ̀rọ̀ ìkọ̀kọ̀ òun rèé onígbàǹgbà. Ọ̀rọ̀ tá a ní kí bàbá má ṣe gbọ́. Ọ̀rọ̀ tá a ní kí bàbá má ṣe mọ̀. Bàbá náà ló parí èyí o. Kí ni nǹkan tó fẹ́ sọ fún mi tó fi wọ́ mi wá síbí ìsìn? Ọ̀rẹ́ mi. Déwùnmí. Ṣé mo mọ̀ pé mo love ẹ gan? Not just as a friend, as a sister as well. Yeah, I love you too. So the rọrọ tí mo fẹ́ sọ fún ẹ, mi fẹ́ kó take it badly rárá. Mo ti rò rí pé báwo máa ṣe sọ fún ẹ. Mo ṣe wá decide pé mo mọ̀ pé o lè betray mi, pé mi náà ò dẹ̀ ṣe lè betray ẹ. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ gan ni pé mo fẹ́ kó jẹ́ surrogate mother fún mi. I know it might be hard, but I would really love you to be a surrogate mother for me. Tìmílẹ́yìn.
ó ti lọ sí fertility clinic wọ́n dẹ̀ ti ń treat ẹ wọ́n ti ń fún ẹ lóògùn ó ti ṣe everything kí ló dé tó ṣe ní sùúrù kó wo outcome ẹ. Déomi kò ṣiṣẹ́ mo sọ fún ẹ gbogbo èyí tí mo ti ṣe kò ṣiṣẹ́ Amẹ́ríkà gan ṣe tì kí ló fẹ́ kí n ṣe ṣó fẹ́ kóbìnrin mi lóyún fọ́kọ mi ni. And I've told myself that you're the only person I trust. I know you would never betray me. Mi ò lè gbà láíláí. Irú àdàràdà wo nìyẹn? Okay. So this is your plan. Pé ká wá sí Èkó àbí kó lè fi lọ́kùn lọ mí? Is that it? No, it's not what you think. Kò dá bẹ́ẹ̀ rárá ni. Ojú ti là, ayé dẹ̀ ń ṣerú ẹ̀. Mo dẹ̀ mọ Déomi ọ̀rẹ́ mi, kò lè betray mi láíláí. Kò possible. Mi ò gbà. Teju, but you know I love you, don't you? Yeah, I know, and I love you too. But mo mọ̀ pé gbogbo kíní yìí, Déwùnmí is behind it. Mo mọ̀ pé kò ṣẹ̀yìn Déwùnmí. Déomi has nothing to do with it. In fact, èmi ni mo ní kí Déomi help wa. All she's trying to do is help us. You know how much we need this. Ọkọ mi, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. But I don't know what you feel. Mo feel pé ọ̀rọ̀ surrogacy tí mi lẹ́yìn sọ yìí. Ó máa fún wa ní avenue láti súnmọ́ra jù bá ṣe súnmọ́ra lọ. And she won't suspect anything. Timileyin is very smart. She's my wife. I know her. I understand everything you're saying, but kò sí bí mi àti ẹ̀ṣẹ̀ lè máa ń ṣe ní bí she will know. She's my wife, I know. kí ni nǹkan tó ń ṣe ẹ́ náà? Kí ló le tó bẹ́ẹ̀ gan-an? Adé ń kì í à ń sa olóòmẹ́ni tó pa. Ṣé bọ́kùnrin ni ẹ́? Ìwọ ló yẹ kó máa convince me at this junction pé oh fine, this thing can be done. Èmi ni mo tún tú ẹ ni mo ń ṣe gbogbo ẹ̀. Kí ló dé gan? Àdẹ̀mọ̀ ọmọ bí àdá tó lọ́mọbìnrin ni. Ṣé Timileyin better in bed jù mí lọ ni? Bóyá they were more attractive ju èmi lọ. Because I see no reason why any man should deny me. Gbogbo nǹkan tó fẹ́ ni mò ń fún ẹ náà. Kò sí angle tó béèrè tí mi ò ṣe. What else do you want? Ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí ìjà ẹgbẹ́ o. Tọrọ Ọlọ́run ọba gan ń bẹ lẹ́yìn aṣòtítọ́. Tàbá ń bára ṣe dúdú ní kí dúdú jẹ́. Tàbá ń bára ṣe àìrí láìrí ń jẹ́. Torí ìwájọ wa lọ̀rẹ́ jọ̀rẹ́. Ọ̀rẹ́ jọ̀rẹ́ ni wá jọ̀rẹ́. Ọ̀rẹ́ mi inú mi ni. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí ilé dá ẹ mọ̀. Ìwà ọ̀rẹ́ mi, ìwà pamọ́ farapamọ́, ìyọ́pọ̀ lórí. Ìgbẹ̀yìn ló máa ju ọ̀pá tá a gbélé ka o. Ṣọ́wà kù ṣọ́ra ṣe. Ẹ̀ṣọ́ ọmọnìyàn sani ìwà rere o. Kaṣọ́ ìwà o torí ipa òmọ́lá. Ìwà burúkú nìkèrè burúkú. Ìwà sì ló ń ta ìwà lọ́fà tó bá di ìgbẹ̀yìn o. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí ilé dá ẹ mọ̀. Ìwà ọ̀rẹ́ mi, ìwà pamọ́ farapamọ́, ìyọ́pọ̀ lórí. Ọ̀rẹ́ rẹ̀ hàn mí ilé dá ẹ mọ̀.
Mr. Mayabikan, right? Yes. Obìnrin tẹ́ gbé wá, ó ti bímọ. Wow! But unfortunately, we lost the mother. So, are you serious? Ó ti gbọ̀ngbọ̀n ó di mẹ̀bẹ́ mẹ̀yẹ. Doctor! Nítorí pé àgékù ejò bá ń dọ́gbọ́n sí ó lè wá padà jàǹbá ẹni. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá ó di jọ̀gbọ́n. Ó di Yanpan yanrin òdògùn abẹ́nú. Ó di jágbá rúdúrúdúrúkẹ́. Àtúbọ̀tán àbòsí rèé lóde. Níbi tábàdé ẹjọ́ tó lọ ṣé ní kíkí yín kò dín ìtumọ̀ nínú ìgbésí ayé mi. Torí gbogbo yín lẹ níyà tí yín o gbogbo yín lẹ níyà yóò ṣé bẹ́ẹ̀ ti padà omi ojú yín ti mọ́ àbí Tẹ́jú tìmí lẹ́yìn ẹ pa mí lọ́mọ ẹ wo ṣé rí ẹ dẹ̀ ṣerú ẹ̀wọ̀ láyé yín ọlọ́pàá yẹ kó wọn ẹ kó àwọn ọ̀daràn àwọn apànìyàn yìí àwọn ọ̀rẹ́ méjèèjì ni. It's alright, ma. Ma. Officer. Sir? We didn't do anything. Okay, fine. Ma fẹ́ kẹ́ respect ara yín. Because ṣe rí bí sọ̀rọ̀ dé dúró sí. Mọ́mì kí ló ń ṣẹlẹ̀? Èmi ló ń lérè pé kí ló ṣẹlẹ̀. Ọlọ́pàá kí ni gbogbo rẹ̀ dáadáa yìí? Fine. Sherry, whatever you say here, Olamale, against in the court of law, you are under arrest. No. For what? This is preposterous. We didn't do anything. But about this station, gbogbo nǹkan tí ẹ bá fẹ́ sọ pátá ẹ máa lọ station. Sir, you have to move. Ọ̀rọ̀ tá a ṣe bí yóò padà bá gbọ́. Tó bá lọ bẹ́wúrẹ́ á dẹ̀ ti kẹ́. Àti ìṣèyí sí ọ̀rọ̀ rẹ̀ lóde. Ọ̀rọ̀ ti dórí ta ọ̀dọ̀kùn dọdẹ. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá ó di jọ̀gbọ́n. Ó di Yanpan yanrin òdògùn abẹ́nú. Ó di jágbá. I put it to you pé ìwọ tìmí lẹ́yìn àti Tẹ́jú ẹ̀yin lè pàdé òun. Àwa kọ́ mà. Àwa kọ́ la pa náà. Àmọ́ nǹkan kan ń pa ẹ̀. Ẹ ní jẹ́wọ́ àbí? Ṣé mi ni mo á pọ̀ mọ́ mi fúnra mi? Tẹ́jú ṣé mi ni mo pàdé wọn mi? Ẹ̀yin kọ́ lẹ pa bí? Ó dáa, tó bá tó àsìkò ṣíṣú, ojú ara máa là. Mọ́mì, ẹ mọ̀ bí mo ṣe love Déwùmí, ẹ tẹ̀ mọ̀ bí Déwùmí ṣe love èmi náà. Wọ́n ṣorí ìwọ dákẹ́ tí ẹ ò tì mí lẹ́yìn tó bá yá gbọ́rọ̀ máa yẹ. Ṣorí wọ́n a máa jẹ́ ká nìṣó ní kọ́ọ̀tù kó jẹ́ ká lọ pàdé. Ṣó ti bọ́, ńgbà tá a bá dé iwájú adájọ́, tá a bá délé ẹjọ́, àjọ máa sọ. Ṣé mo sọ wípé ẹ̀yin kọ́ lẹ pa bí? Ẹ̀yin kọ́ lẹ pa ọgọ́lọ́pàá ẹ kó wa nìṣó nílé ẹjọ́. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó lọ ṣàlàyé lọ́hùn. Ṣé ní kíní kó wá tí òye wọn méjèèjì? Mo fẹ́ kẹ́ mọ̀ pé kò sí ọkọ tó mọ mi ṣe ní kọ̀kọ̀ tí mi ò mọ̀ nípa everything báyìí tó ṣẹlẹ̀ pátápátá báyìí òun ni Déwùmí ṣàlàyé fún mi. Nígbà tá a bá délé ẹjọ́ gbogbo nǹkan tó wà nídìí ọ̀rọ̀ ìpátápátá ó máa yíwọ́ tì mí lẹ́yìn. Well, madam, ẹ jọ̀ọ́ ṣé mo lè pe lọ́ọ̀yà mi? Because the medical report shows that fibroid ló pa Déwùmí. Why am I being in charge with this? Ìwọ fẹ́ pe lọ́ọ̀yà mi? Lẹ́nu Tẹ́jú, very good. Tìmílẹ́yìn, sórí kákúkú fọ́ ọgbà ẹ̀ lójú. Sórí ní Nàìjíríà nígbà tí ọ̀rẹ́ tó wà ní institution, school ní Déwùmí àti Tẹ́jú náà ti pàdé. Ibẹ̀ náà méjì ti bẹ̀rẹ̀ sí date ara wọn. The date for those number of years wọ́n fi jọ wà ní school. Bẹ́ẹ̀ ni kó tó di pé Tẹ́jú wá travel. Reason tọ́lẹ̀ fi hide ẹ̀ fẹ́ I don't know. Tí o ṣe sọ fẹ́ pé òun lẹ́ni tó ń date nígbà yẹn. Unfortunately, ìwọ náà tún travel, ìwọ pẹ̀lú ẹjọ́ lọ pàdé. Ó yí Ọlọ́run mọ̀ sí. But coming back to Nigeria, bọ́ọ̀ méjì tún ṣe jọrí ara wọn, náà tún bẹ̀rẹ̀ níbi tí wọ́n fi àdàgbé tó wọ̀ sí nígbà yẹn. Oyún tí Déwùmí ní tó bí, Tẹ́jú ló ní ọmọ. Because wọ́n sọ sí wípé káníṣó nílẹ̀ yẹn wípé ọ̀fẹ́ kò lọ́yẹ̀. Tẹ́jú ló ní ọmọ, Tẹ́jú ló ní ọmọ tó bí. Right under your own nose, not just ní affairs.
Tell me what mommy said just now is not true. You've been sleeping with my friend. It is. He was my best friend. Yeah, but I was telling you, I told you, let's leave this house. Let's leave this house. She's very demanding. Telling me what, Teju? She's so demanding, Abi. Let me tell Teju. Don't bother demanding. It won't she refuse her. Abi. Emeji lẹ́jọ́ jẹ̀bi. Kí ló ṣe wọ́n tí mo refuse her? Tàbí kò fẹjọ́ ẹ̀sùn ìyàwó ẹ̀. Adé sọ àtúwọ́ fẹjọ́ ẹ̀sùn ìyàwó ìgbà yẹn bóyá ojú máa gbà tí. Olówó demanding. Ìwà ń pààyàn yìí. You betrayed me. You betrayed everything I believed about you and I. You finished it. Tell me it's not true. Tell me. Go with your wife. Tell ìyàwó ẹ. Madam. Èyí lè pọ̀ mọ́ yín. It's not possible. You killed her. Nígbà tí ẹ̀yin ti mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé Ọlátẹ́jú àti Tìmílẹ́yìn ẹ̀rín ìtìmísí wọn tí lè tún rí bí déhùn mi ṣe rí láàrin Tìmílẹ́yìn àti Ọlátẹ́jú. Kí ló dé tí ẹ̀yin ò pè déhùn mi kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ skóò díẹ̀ bí ọmọ yín? Á gbọ́ náà. It's possible. I'm a very strict disciplinarian. Matter of fact, lórí ọ̀rọ̀ yìí mo disown déhùn mi. Mo bájà mo bá sọ̀rọ̀ kan. I would have known wípé that's why pé mo bájà pé mo disown ẹ̀. Báwo ni in my wildest imagination mi ilé fọ̀rọ̀ wípé wọ́n máa continue relationship yẹn. Mo rí pé tí mo ṣe fún ẹ wípé it's enough, more than enough to scare her. Láti stop gbogbo nonsense yẹn. No, I disagree with you. Ẹ bá sọ̀rọ̀ tó ẹ bá sọ̀rọ̀ bí ọmọ. Tí ẹ bá sọ̀rọ̀ tó, you don't lose her. You lost her now. Timileyin, please. I'm sorry. I never meant to hurt you. I never meant to betray your trust. Don't do it alone, má fi mí sílẹ̀. What do you want from me? Timmy. Teju, what do you want from me? Timmy, I'm sorry. Look at what we've been through. Àwọn nǹkan tó jù wá ti rí lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. Timmy, jọ̀ọ́ má fi mí sílẹ̀. You betrayed me. What are you doing? You never loved me. You never loved me. You've always loved Naomi. Timmy. I'm done. Kuno lande tani. Jela ifota ojú máa ń dìjà. Ó fi pẹ̀gbẹ̀rún Samuel lọ́hùn lọ́wọ́ àbí. And you know the rules of this game. You don't get high on your supply, BJ. So what to ra wọlé tó tún ṣe lélẹ̀? After how you pleaded the last time, don't beg for last chance. So bó ṣe fẹ́ lọ last chance lélẹ̀? Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o, because tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀, nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti Àbíkẹ́ tí wọ́n gan bá gbúrú ẹ̀ ò ní dúró. There's this motherly care that you've shown me. Gbogbo àwọn kìíní ni mo miss ní kékeré. My mom wasn't really there for me. Ọmọ yẹn lọ́dún tí gbogbo àwẹ̀ mi, gbogbo àdúrà mi, ìjọ ló fẹ́ tó kàn mí. This might sound unserious or funny, but the truth is, ìyá ọmọ jẹ mí gan kékeré. Why are you repeating my question with question? Alaye, calm down. Kò ń ṣọ̀rọ̀ ẹni mo bá wá. Kó tó bá ń ṣẹlẹ̀ gangan òun ni kẹ́ jẹ́ ká mọ̀. Kó má jẹ́ pé wàá kọ́ máa ṣe olóṣù ọ̀fẹ́ ni o. He is not my type. No, like ọkùnrin tó bá dúdú, especially tó tún lọ dúdú lọ́pọlọ. Ó fẹ́ bóbìnrin sọ̀rọ̀, ó tún kà á látọwọ́. It's my friend that write it for me. Friend ẹ yẹn ló dẹ̀ máa ṣe é pa. Ọba ara bí ẹkún ṣe
try best wa. I think I'm need to be fine. Ha! Ọgbà wèrè. Then I am scared. I am scared too. You shout, you die, you move, you die. Má fi bọ́ fọ́ yín lọ́mú tàbí kí n fi bọ́ fọ́ yín nídìí. Wẹ́n tó jókòó tiẹ̀, báwo ló ṣe jẹ́ sí ẹ? My friend. Your legally married wife. Èmi rè, ìwọ rè. Kọ́kọ́ tiẹ̀ regain memory ẹ̀ lẹ́nu. Kó bá a sọ̀rọ̀, kó tó lose ẹ̀ padà yẹn á dẹ̀ tiẹ̀ dá díẹ̀. Kó sọ ibi tó wà. Mi ò rówó, ṣé kí n parọ́ mọ́ra mi ni? Even Bible kọ́ àpà sọ fún wa pé fẹ́ ẹni kejì ẹ bí ara ẹni. I love movies. Àwọn action ìbílẹ̀ yẹn ni mo máa ń like. Jẹ́mi náà ni lọ join àwọn tó ń ṣe fíìmù báyìí. Ààyè wà fún ẹ, ọgbà wa tóbi púpọ̀. Ọdúnlọ́lá o, àwọ̀ yánu ni. Ó ṣe orí mi wù. Kóyè, polówó ìlú lọ́tà. Bá sọ̀rọ̀ tó bíbí ni, àgbà ìtì ọ̀yá wèrè yín. Ikú ni ìwé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlú ẹ̀ṣẹ̀ lọ tó ń báyìí. No! Who are you? Gbogbo wa la wálé ayé wa jagun ṣùgbọ́n ẹni tó bá wá jagun yìí ní àjàyè òun nìkan lórílẹ̀ ayé wa o. Kí ló dé tí ò jẹ́ kó ṣíwọ́lù mi? Kórìjà mẹ́ta kan, méje kan, mọ́kànlélógún kan. Kórìjà ẹyẹ ṣòro mọ́gà. Ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. Èèrà kókó gbọdọ̀ rìn. Ẹyẹ ṣòro mọ́gà. Ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. Dókítà! Kí lè rí? Ṣé rí bí a ṣe ń gbàdúrà yìí lọ? Amúnirè wípé gbogbo ìlà ìlú kò ṣẹ̀yìn ọmọ yín o. Kó tó pa mí, kó tó gbẹ̀mí mi ni màá kọ́kọ́ pa ẹ́. Ṣó dá yín lójú pa arábìnrin ló bí àwọn ọmọ ìṣá? Èmi mọ̀ pé abiyamọ tí ò tọ́jú ọmọ ni kò lè jèrè ọmọ láíláí. Ṣé òun gan sọ fún yín pé òun fẹ́ jèrè àwọn ọmọ ni? Ìgbàkigbà tẹ́ bá ti fẹ́ wá bá mi, tẹ́ bá fẹ́ wá kí mi nílé, ẹ pè mí. Ẹ rí àrídájú pé mo sọ fún yín pé ẹ máa bọ̀ kó tó di pé ẹ ń bọ̀. Tẹ́ bá dédé wá láláì ṣe pé mo ti ní kẹ́ máa bọ̀. Ẹ ní bá mi o. Ṣé rí gbogbo ewé àti egbò tẹ́ fi ṣògùn tó ló lọ pẹ́? Ọlọ́run má bá mi gbà lọ́wọ́ yín. Oògùn, kí ló ṣe? Ọmọ yín kọ́, kí ló ṣẹlẹ̀? Àbí ẹ̀ ń gbìyànjú àti sọ fún mi pé mo ti níyàwó. Ìyàwó mi ni kó máa kásẹ̀ yìí tó kù ńlẹ̀. Ọ̀rọ̀ yẹn gangan ni mò ń gbìyànjú láti sọ fún ẹ. Kí ló dé gan? Ṣé ìyàtọ̀ ni? Kí ló ṣẹlẹ̀ gan? Ọkọ mi, ẹ ti gbàtọ̀ wọ́pọ̀ tó yín, ẹ tí wọ́n fẹ́ gbàtọ̀ orí afẹ́fẹ́, ẹ̀rí gbọ́ lójú kòkòrò lè lọ. Ọwọ́ Olúwa kò kú láti gbà ní o.
tó bá yẹ pé mi mo ṣe ni kí n má jèrè tìrantìran. Ẹ̀gbọ́n mi. Báwo wà lára ẹ? Owó nìkan ló lè solve problem tó wà nílẹ̀ because tá a bá act fast àbúrò yín lè máa rí ìmọ́lẹ̀ ọ̀la. Ṣebí tí o bá rówó ara àbúrò ẹ̀ máa yá. Bẹ́ẹ̀ni. Consider yourself employed. Mo ti deposit $500,000 sínú account ẹ. Àṣé lóòótọ́ ni pé torí bá pẹ́rẹ́lẹ̀ àdìrẹ. Jẹ́yẹ̀bí, ọkọ̀ tó ti lọ gan tó ti lọ jìnnà òun ló ń juwọ́ sí yẹn. Ẹ mélòó ni máa sọ fún yín pé tẹ́ bá fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ dira. Ẹ wá jẹ́ káwọn idiot kankan kó máa fi bọn kó máa fi bọn máa lé yín káàkiri ìbọn. Ebu ẹ má bẹ̀ mí lẹ́bi òṣì kankan. Mi ò mọ̀ kó rí burúkú lẹ wá fẹ́ kó bá mi. A ní kẹ́ máa lọ sẹ́. Kí ló ṣàbúrò mi? Àlàyé fọ́gbọ̀n mi àbọ̀pá. Tó bá yẹ pé mi ni mo ṣe kí n ràn mí kankan kó má rí bá ti ṣe. Yanpan yanrin mà ló ń dálẹ̀. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ yíyá ó di jọ̀gbọ́n. Ó di yanpan yanrin ológun abẹ́nu. Ó di yàgbá rúdú ọlọ́dúnkẹ́. Àtúbọ̀tán àbọ̀sí rẹ̀ lóde. Ọ̀rọ̀ tá a ṣe bí yóò padà bá gbọ̀n. Tó bá lọ bẹ́wúrẹ́ àdẹ́tìkẹ́. Àti ìṣèyí sí ọ̀rọ̀ rẹ̀ lóde. Ọ̀rọ̀ ti dóríta ọdọkùn dọdẹ. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ yíyá ó di jọ̀gbọ́n. Ó di yanpan yanrin ológun abẹ́nu. Ó di yàgbá rúdú